Áńgẹ́lì. Áńgẹ́lì. Tá a bá ń sọ̀rọ̀ nípa áńgẹ́lì, ọ̀rọ̀ áńgẹ́lì ò yé àwọn ènìyàn. Púpọ̀ nínú àwọn èèyàn ló máa ń ròyìn pé àwọn ẹ̀dá kan tó wà ní ọ̀run pé bóyá àwọn ni áńgẹ́lì. Lóòótọ́, àwọn ẹ̀dá kan ń bẹ ní ọ̀run tí wọ́n b'Olódùmarè ṣiṣẹ́ o, tó jẹ́ áńgẹ́lì. Ṣé ẹ mọ̀ pé àwọn áńgẹ́lì pọ̀? Àwọn áńgẹ́lì tí àwọn èèyàn mọ̀ ni Gabriel, Michael, Uriel, Raphael. Áńgẹ́lì pọ̀, wọ́n lé ní ẹgbàágbèje, ẹgbẹ̀lẹ́gbẹ̀ ni àwọn áńgẹ́lì jẹ́. Ní Máíkẹ́lì, àwọn áńgẹ́lì tó ń bá Máíkẹ́lì ṣiṣẹ́ wọn ò lóǹkà. Bẹ́ẹ̀ náà ni àwọn áńgẹ́lì tó ń bá Gabriel ṣiṣẹ́, Uriel, Raphael, àwọn áńgẹ́lì tó ń bá wọn ṣiṣẹ́ wọn ò ní òǹkà. Oníkálukú wọn ló tún ní àwọn áńgẹ́lì kọ̀ọ̀kan tó ń bá ṣiṣẹ́. Ṣé ẹ mọ̀ pé bí àwa ẹ̀dá ṣe wà, mo ní áńgẹ́lì tèmi tó jẹ́ pé áńgẹ́lì yìí ló máa ń wà pẹ̀lú mi nígbà gbogbo. Ìwọ náà ní áńgẹ́lì tiẹ̀. Ìwọ tó ń wò mí ò ní áńgẹ́lì tiẹ̀. Gbogbo wa la ní áńgẹ́lì kankan tó ń bá wa ṣe iṣẹ́ tí a kò rí. Òun lolórin kan fi sọ pé áńgẹ́lì mi máa máa sùn o, áńgẹ́lì mi máa máa sùn, báyé ń perí mi máa máa sùn o, áńgẹ́lì mi máa sùn o, áńgẹ́lì mi máa gbà bọ́dé o, áńgẹ́lì mi máa gbà bọ́dé o, bàjẹ́ ń perí mi máa máa gbà o, áńgẹ́lì mi máa gbà bọ́dé o. Gbogbo wa la ní áńgẹ́lì tó ń bá wa ṣiṣẹ́. Ìyẹn nípa ti ẹ̀mí, spiritual realm. Yàtọ̀ síyẹn, àwa ènìyàn fúnra wa a tún jẹ́ áńgẹ́lì ara wa. Àwa ènìyàn bá a ṣe wà yìí, àwa náà ni áńgẹ́lì ara wa tí Ọlọ́run máa ń lò fún yàn. Wọ́n ní kò sẹ́ni tó rí Ọlọ́run rí. A kò rí Ọlọ́run rí. Ìwé mímọ́ tiẹ̀ sọ pé ẹni tó bá rí Ọlọ́run, tó bá rí lójúkorojú, wọ́n ní yóò kú. Mósè tó lóun fẹ́ rí Ọlọ́run, wọ́n ní ojú rẹ̀ ó dàbí mọ̀nàmọ́ná. Kò sẹ́ni tó rí Ọlọ́run rí. Àwa èèyàn láńgẹ́lì ara wa. Ọkọ ó lè jẹ́ áńgẹ́lì ìyàwó tí Ọlọ́run lò fún ìyàwó rẹ̀. Ìyàwó mìíràn a máa jẹ́ áńgẹ́lì fún ọkọ rẹ̀. Ọmọ a máa jẹ́ áńgẹ́lì fún àwọn òbí rẹ̀. Nígbà mìíràn, ọ̀rẹ́ ó tún lè jẹ́ áńgẹ́lì fún ọ̀rẹ́ rẹ̀. Tá a bá tún wá wò ó, Ọlọ́run tún lè lo ẹranko láti jẹ́ áńgẹ́lì fún àwọn èèyàn. Ọlọ́run lè lo ohun abẹ̀mí mìíràn yàtọ̀ sí àwa èèyàn adáríhun láti jẹ́ áńgẹ́lì. Bí àpẹẹrẹ, ẹnìkan wà tí wọ́n fi bí àpẹẹrẹ ni wọ́n fi májèlé sínú oúnjẹ fún. Bí wọ́n ṣe gbé oúnjẹ yẹn, wọ́n gbé síwájú ẹ̀. Ó ní kóun ó máa jẹ oúnjẹ yìí. Ewúrẹ́ kan bá ń sábọ̀ gàràgàrà ló bá kọlù wíì, oúnjẹ bá dànù. Irú ewúrẹ́ wo lélẹ̀, ewúrẹ́ wo lélẹ̀? Wọ́n lè mú pàṣán kan bẹ̀rẹ̀ sí lé ẹran káàkiri.
ṣùgbọ́n lẹ́ni tí ó bá ní àròjinlẹ̀ ó yẹ kó wòó pé ó ní tọ́lọ́run fi ṣe. Ìgbà mìíràn wà tó jẹ́ pé ẹlòmíràn a máa bá áńgẹ́lì rẹ̀ jà. Bí bá áńgẹ́lì rẹ̀ jà yìí a máa dènà oore mọ́. Tí ọkọ bá jẹ́ áńgẹ́lì ìyàwó, ṣé mọ̀ pé kò ní hàn lójú. Ó lè jẹ́ ọkọ igan ni ìyàwó mọ̀ bá jà ní á wá dàbí ọ̀tá. Á wá kórìíra ọkọ yìí. Bẹ́ẹ̀ náà ni tí ìyàwó bá ń jẹ́ áńgẹ́lì ọkọ rẹ̀, ọkọ lè mọ̀mọ́ o. Ọkọ yìí gan ò wá ní mọ rírì ìyàwó yìí, yóò wá bẹ̀rẹ̀ sí ń bàjà, yóò mọ fòró ẹ̀mí rẹ̀ nígbà gbogbo. Yóò mọ fòró ẹ̀mí rẹ̀. Ẹ jẹ́ ká dá ara wa mọ̀. Ẹ jẹ́ ká mọ áńgẹ́lì wa. A lè mọ̀ rí áńgẹ́lì sójú o. Ṣùgbọ́n àwọn tá a bá jọ ń bára wa rìn náà, ìfura làgbà oògùn. Wọ́n ní àkíyèsí la máa ń mu lọ́sàn. Àkíyèsí là ń fẹ́ lóbìnrin. Ẹni tó bá ń bá rìn, tó bá ń bá ní àjọṣepọ̀, tí nǹkan rẹ̀ bá bẹ̀rẹ̀ sí ń lọ déédéé, gbà pé áńgẹ́lì rẹ nìyẹn. Ó ń bá ẹnìkan rìn, àsìkò yẹn gbogbo nǹkan wá bẹ̀rẹ̀ sí ń lọ ní wẹ̀lẹ̀mù gbà pé áńgẹ́lì rẹ ni. Ẹni tó o sì ń bá rìn, tí nǹkan yín bẹ̀rẹ̀ sí ń dàbí ẹni pé ó ń dojú rú, gbà pé áńgẹ́lì ẹ̀yin méjèèjì ò ṣiṣẹ́ pọ̀. Áńgẹ́lì, tí ìwọ bá rí áńgẹ́lì tó ràn ọ́ lọ́wọ́, tọ́jú rẹ̀. Tí o bá rí áńgẹ́lì tó ràn ọ́ lọ́wọ́, tọ́jú rẹ̀. Àgbà nínú Aláròyé, arí wíwí má jẹun, arí ọ̀rọ̀ sísọ fi òkèlè lẹ̀. Ó tó ń poro bàbá wílẹ̀ sàtúpá ilẹ̀ Yorùbá, bá a pìtàn ní gbogbo lẹ̀kílẹ̀. Orí olórí kò mọ̀ ní kó èrè iṣẹ́ tí gbogbo wa ṣe o. Ire o.